ó ń kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú lọ́yìn wá lájà ọba alẹ̀ bí nǹkan bá ti ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ìbójútẹ́ fún gbọ̀wá ojú ọ̀hún òní fọ́ etí tẹ̀ fún gbọ̀wá etí òní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà lágbálégbòde tá a mú wá sójú mọ́ màwòrán yín nígbà tó rúkọ oníròyìn yín tí ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹja wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Àbádòfin tó ní ṣe pẹ̀lú owó orí tuntun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé kalẹ̀ kó ṣe gbé fẹ́yà kan jù kan lọ o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló sì dára fún Babájídé Sanwó-Olú ló sọ èyí di mímọ̀. Ilẹ̀ adúláwọ̀ lérè kankan tí wọn yóò rí jẹ nínú ìṣèjọba Donald Trump Shehu Sani ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ àwọn ọ̀dọ́langba méjì tán jẹ́ ọ̀rẹ́kùnrin àti ọ̀rẹ́bìnrin èyí tán ṣekú pa ọmọ ọdún 10 ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà nílùú Àbújá ọwọ́ àwọn agbófinró tẹ arákùnrin tó ṣe bẹ́ẹ̀ pànìyàn nítorí pé tòun fẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ tó ti kọ̀tì tẹ́lẹ̀. Ìrètí wa kọ́ leléyìí o ìgbádùn la wá sílẹ̀ yìí wá ṣe ṣùgbọ́n ìrètí ti sọnù báyìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì tán ṣe àtìpó lọ sórílẹ̀-èdè Canada ó ní wọ́n pariwo síta lórí ẹ̀dùn ọkàn wọn pẹ̀lú ìpèníjà tí wọ́n bá pàdé lórílẹ̀-èdè Canada náà. Ẹ̀mí bọ́ ọ̀pọ̀ ilé lóṣìṣẹ́ bẹ́ẹ̀ tán dáná sun nínú ìkọlù ìjà tó wáyé láàrin ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ebonyi. Orí kó àlùfáà ńlá kan tó máa ń ṣe wáàsí ṣe àtakò Bello Turji lórí iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Sokoto pẹ̀lú bí àwọn ikọ̀ agbésùmọ̀mí bá ṣe lọ rèé ṣe ìkọlù sí àlùfáà ńlá náà ní ilé rẹ̀. Arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gbiná jẹ lásìkò tó fẹ́ jí kébù tú sálọ ní ìpínlẹ̀ Adamawa. Ẹja múròyìn náà wá lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àbádòfin tó ní ṣe pẹ̀lú owó orí tuntun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé kalẹ̀ kó ṣe gbé fẹ́yà kan ju ọ̀kan lọ o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló sì dára fún tó ṣeé ṣe fún wọn láti rí tajẹ́sẹ̀ nínú àbádòfin ọ̀hún. Babájídé Sanwó-Olú tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó wọn ló fi ohun náà léde lásìkò tí wọ́n ní ìtàkùrọ̀sọ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Èkó arákùnrin Babájídé Sanwó-Olú lórí tẹlifíṣàn TVC lánàá òde yìí ibẹ̀ ni Babájídé Sanwó-Olú ló ti ṣe ní àlàyé wípé lórí àbádòfin èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé kalẹ̀ táwọn gómìnà tí wọ́n sì ṣe ègbè fún níṣe ló ṣe àlàyé ọ̀hún nígbà tí wọ́n bi Babájídé Sanwó-Olú lérè pé èyí ti jẹ́ èyí ti ṣe ẹbẹ́yìn gómìnà káàkiri ìpínlẹ̀ kọ̀ọ̀kan lẹ ti sọ pé ẹ ní ṣe ègbè ẹ sì ní ṣe àtìlẹ́yìn fún àbádòfin owó orí tuntun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé lọ sí iwájú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ní Àbújá kí wọ́n lóde tẹ́ tún sọ bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ tún rí bẹ́ẹ̀ mọ́ nígbà tí Babájídé Sanwó-Olú ti ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé ṣẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó yẹ àbádòfin ọ̀hún wò fínífíní tá a tún yẹ̀ wò bẹ́lẹ́bẹ́lẹ́ àti ìmọ̀ tó wà nínú rẹ̀ tẹ́lẹ̀ o làwọn gómìnà kọ̀ọ̀kan náà fi tako àbádòfin ọ̀hún ṣùgbọ́n nígbà tí gbogbo wa tá a jókòó tá a lo àárọ̀ àti ọ̀dọ̀fin inú wa papọ̀ tá a sì gba ìwé àbádòfin ọ̀hún tá a tún yẹ̀ wò yẹ́bẹ́yẹ́bẹ́ a rí wípé àbádòfin náà ló mà dáa gan mọ̀ ni fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò tó sọdún mọ̀ wípé ìpínlẹ̀ kọ̀ọ̀kan òní yóò jẹ àǹfààní àbádòfin ọ̀hún torí pé owó tí ó máa wọlé fún wọn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ òní yóò pọ̀ yanturu ju ta àtẹ̀yìnwá lọ nígbà tí wọ́n tún bi léèrè pé ǹjẹ́ àbádòfin ọ̀hún ó wá ní í ṣe pẹ̀lú ègbè fún ẹ̀yà kan ju ẹ̀yà kan lọ torí wípé àwọn àgbààgbà ní ilẹ̀ Haúsá àwọn náà máa ń fọn rere wípé wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ Haúsá mọ̀ ni. Babájídé Sanwó-Olú ó tún fèsì sórí ọ̀rọ̀ náà ó ní àbádòfin ọ̀hún kò ṣègbè fẹ́yà kan ju ẹ̀yà kan lọ o gbogbo ọmọlẹ́dẹ̀ Nàìjíríà wọn ló pín ní dọ́gbandọ́gba fún pínre láre bí ọmọ ọlọ́fà mọ́jọ ó ní àbádòfin ọ̀hún ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe rí àbádòfin ọ̀hún látìgbà tó ti jáde níṣe ló bá àwọn ènìyàn ilẹ̀ Haúsá níjàfù torí pé nǹkan tuntun ni tí wọn kò sì tí ì mọ̀ tó wà nínú rẹ̀ ó ní ṣùgbọ́n gbogbo àwọn gómìnà táwọn láti ilẹ̀ àríwá náà
ní àti ilẹ̀ àríwá ọ̀hún gbogbo wọn náà ti tú yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ tán sì fọwọ́ sí wípé kí àbádòfin ọ̀hún kó máa gọ́ ọ̀sọ́ ọ̀hún kán máa báṣẹ́ lọ lórí rẹ̀ torí pé yóò ṣe àǹfààní fún tẹrú tọmọ. Babájídé Sanwó-Olú wá tẹ̀síwájú pé tí àbádòfin yìí tó bá sì wà lórí ọwọ́ tí àwọn gbé yẹ̀wò sí o àǹfààní ńláńlá ó ní ó wà nínú rẹ̀ àwọn sì ti ṣe bẹ́ẹ̀ ṣe ègbè fún àbádòfin ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ilẹ̀ adúláwọ̀ ò lè rí èrè kankan jẹ nínú ìṣèjọba Donald Trump. Shehu Sani olómàṣe àlàyé ọ̀rọ̀. Ọmọlẹ́gbìmọ̀ asòfin tẹ́lẹ̀ tó tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn Shehu Sani ó ti bọ́ sójú òpó ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí níbi tó ti ṣe ní àlàyé síbẹ̀ wípé sẹ́ẹ̀dì bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ gbé agbára fún ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump gẹ́gẹ́ bí ààrẹ ẹlẹ́ẹ̀kẹtàdínníàádọ́ta ti orílẹ̀-èdè ọ̀hún tí ó sì gba inú ọ́fíìsì ní òní ó sọ sórí ayélujára rẹ̀ pé Donald Trump ní ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ wọn ò lè rí èrè rẹ̀ jẹ torí wípé irú èèyàn tó jẹ́ látìgbà tán ti ṣe bẹ́ẹ̀ tó ti jáwé olúborí nínú ètò ìdìbò láti bí oṣù méjì sẹ́yìn ó ní Donald Trump ti ń sọ ọ̀rọ̀ lórí oríṣiríṣi ìgbésẹ̀ tí yóò gbé tó bá ti dé inú ọ́fíìsì rẹ̀ náà nígbà tí Shehu Sani tó ń ṣe ní àlàyé wípé ọwọ́jà Donald Trump kò ní ṣàìdé European Union EU, United Nations, UN, North Atlantic Treaty Organization NATO níbi tó ti ṣe ní àlàyé pé gbogbo àwọn ibi tó ń kà kalẹ̀ yìí ó ní ọwọ́jà Donald Trump yóò dé torí wípé gbogbo àwọn àlàkalẹ̀ àti ọ̀rọ̀ tó ti ń sọ ṣáájú kó tó gba ọ́fíìsì lọ báyìí ó ní ó ń ṣe àfihàn wípé kò ní fi àyè sílẹ̀ fún àwọn ẹ̀yà yìí bákan náà ló tún sọ di mímọ̀ wípé ṣe rí gbogbo orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ níṣe ni ká má fi ọkàn sí nǹkan kan láti ọ̀dọ̀ Donald Trump ó ní ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìyún ààrẹ àná Biden ó ṣe tiẹ̀ ṣùgbọ́n kò lè ṣètò ihun tí Donald Trump ń gbà lérò láti ṣe yìí ó ní ẹ jẹ́ ká wo gbogbo àwọn ènìyàn tí wọ́n ń ṣe àtìpó láti ilẹ̀ adúláwọ̀ lọ sí ilẹ̀ Amẹ́ríkà ṣe bẹ́ẹ̀ tí ń gbọ́n tí Donald Trump sọ nípa ọ̀rọ̀ àwọn alátìpó ọ̀hún ó ní bí Donald Trump bá fẹ́ ó lè pa á láṣẹ kí ilẹ̀ adúláwọ̀ kankan ká má wọ ilẹ̀ Amẹ́ríkà mọ́ ó ní tàbí kó jẹ́ pé láti wọlé síbẹ̀ yóò nira fún àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ ó ní fún ìdí èyí ẹja jọ sánsòkòtò wa kó lè dáadáa káàkiri ilẹ̀ adúláwọ̀ yìí torí pé ìṣèjọba Donald Trump kò lè ṣe àǹfààní kankan fún gbogbo àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀. Shehu Sani ló ṣe àlàyé ọ̀rọ̀. Ọmọléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ àwọn ọ̀dọ́langba méjì tán tó jẹ́ tọkọtaya tán jẹ́ ọ̀rẹ́bìnrin àti ọ̀rẹ́kùnrin síra wọn pẹ̀lú bá ṣe ṣekú pa ọmọ ọdún 10 ní ìpínlẹ̀ Delta. Nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe èyí tó fi sójú òpó ayélujára táwọn ṣe àfihàn rẹ̀ fún yín ibẹ̀ náà ti fi ọ̀rọ̀ wá ọ̀dọ́langba kan tí ó porúkọ rẹ̀ ní Precious ẹni 20 ọdún àti ọ̀rẹ́bìnrin rẹ̀ tó ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pẹ̀lú bá ṣe sọ dímọ̀ pé Precious yìí wọn ló mú àbúrò tó jẹ́ àbúrò ọ̀rẹ́bìnrin rẹ̀ ọmọ ọdún 10 tó mú lọ tàn fún àwọn apani nílò tí wọ́n tó ti tàn ọmọ náà lọ síbi tí wọ́n ti ṣekú pa ọmọ ọdún 10 ọ̀hún táwọn tí ó sì ṣekú pa ọmọ ọdún 10 náà tí wọ́n ṣe ìlérí fún Precious pé yóò gbọ́ owó tó jẹ́ 200,000 naira èyún 200 náírà gẹ́gẹ́ bí owó ẹ̀mí ọmọ òun ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣe ni Precious kò rí ẹ̀mí ọmọ náà mọ́ bẹ́ẹ̀ ni kò tún rí owó gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ó ń bẹ nínú fọ́nrán yìí tá a fi ṣe àfihàn rẹ̀ fún yín níbi tí Bright Edafe tó ti ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá ọ̀daràn méjèèjì náà lẹ́nu wò ẹ wò kẹ́ ẹ gbádùn rẹ̀ dáadáa. What is your name? Precious. Huh? Precious. Okay, how old are you? 20 years. Okay, do you said you approached your girlfriend that she should give you one of her sisters. Yes. The one so what, when you told her, what did she tell you? When I told her, she now work with me. She said what? Now work with me. She work with me. You speak in English. When you tell her, okay, she come waka leave you. Yes. Okay, so when she come waka leave you, what do you come do? I can't go back again. I can't go tell her. You can't go tell who? Tell who? Important. She agree, abi she not agree? Yes. She can't say, make you carry the pikin? Yes. Now she can't agree, say, make you carry the girl? Yes. That is not the issue now. Because according to her, she said she not tell you to carry her.
So so when you for see the pikin carry? I say a guy to go and carry it. I no say make you speak English. Use the English wey you sabi speak take talk. Where you see the pikin carry? I say guy go call am. Okay, you send guy go call am. Yes. Who be guy? Na person name? Yes. Okay, so when you call am, the pikin come. Yes. So when you come, wetin you come do? I come carry give the 2 boys. Carry the pikin go where? Give the 2 boys. 2 boys. Where you for meet the 2 boys? For Owakpo. Owakpo na where for Sokoro? For village. Your village na where? Owakpo. Etiop East. Is it for Sokoro there? No, after Sokoro. Okay, after Sokoro. But they are under the same local government now. Yeah. Which which day? You remember the day when this thing happen? Which day? On the 9th. On the 9th of this month. Yes. So when you carry the pikin go give the 2 boys, wetin come happen? Then the next day they call the ferry pikin. Now importance come meet me say, I hope it's not my sister you carry give them. And I tell you yes. She now go. She now begin to fight. Then importance now go. When importance go, then importance call run away. Now when you run finish, now they come go find her come. Now they won't call beat her, they call leave her. Important I won't call shop. Important come come for herself. Leave all those your many stories. When you carry the pikin give the 2 boys, what do they do with the child? They now kill the child. Now you dey talk now. So they can't kill the child. What did they kill the child? Cutlass. Cutlass. You see whether they use the cutlass? Yes. You were there when they kill am? Yes. So how you feel when they kill the pikin? I feel pain. You feel pain. So where the pikin body dey now? In Owakpo. E dey Owakpo. You don see the dead body abi they carry the pikin go? No. Bury am. They bury am. Where they bury am? Owakpo. Okay. So what be your name again? Precious. Precious. Not you want if you want make camera show your face now, you sabi o. Okay. You see, how old are you? 20 years. 20 years. Okay. And you say na your girlfriend be this? Yes. Okay, no problem. Ẹ káàbọ̀ padà, ìròyìn wa ó sì ń tẹ̀síwájú báyìí. Bákan náà nílùú Àbújá ọwọ́ àwọn agbófinró tẹ arákùnrin tó ṣe bẹ́ẹ̀ pànìyàn nítorí pé tọ̀hún fẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ tó ti kọ̀tì tẹ́lẹ̀. Ọ̀daràn mọ́ràn ajá kọlá ń bẹ lẹ́wọ̀n ajá rẹ̀ náà tún ṣe bẹ́ẹ̀ ó buni jẹ òní Abubakar Idris tí ọ̀pọ̀ mọ̀ sí Níṣì pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ ṣekú pa Fúlàní kan pẹ̀lú èyí tí orúkọ rẹ̀ tó ń jẹ́ Ibrahim Danfulani nínú àlàyé Josephine Ade ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá òní Abubakar Idris àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ nínú ètò ti dárúkọ Buhari Seidu Musa Amadu Sulaiman ní ọwọ́ bà ní ìpínlẹ̀ Nasarawa lágbègbè tí wọ́n pè ní Agaita Karu ìjọba ìbílẹ̀ Karu náà tí ń ṣe ìpínlẹ̀ Nasarawa. Ǹjẹ́ kí ni n tó ṣẹlẹ̀? Ó sọ dímọ̀ pé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá ọdún 2024 tá a lò sẹ́yìn ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa Danfulani gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń fẹ́ ọ̀rẹ́bìnrin èyí tí Abubakar Idris tó ti nára fún tẹ́lẹ̀ ṣùgbọ́n tán ni wọn ò jọ fẹ́ra wọn mọ́ ṣùgbọ́n ó sọ dímọ̀ wípé ṣé Ibrahim Danfulani òní yóò wá jẹ gbogbo èrè èyí tí òun ti ná lórí arábìnrin ọ̀hún ni èyí ló fà á tóun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n fi pàdé àpòpọ̀ tó sì lọ́ọ́ ṣekú pa Ibrahim Danfulani lẹ́ni tí wọ́n sọ dímọ̀ pé wọ́n gún ní ọ̀bẹ pa lẹ́yìn tí wọ́n ṣekú pa tán níṣẹ́ náà tún jí àwọn màálùú rẹ̀ èyí tí ó jẹ́ 18 tán tún jí gbé sá lọ láti fi lè jẹ́ kí àwọn jèrè gbogbo wàhálà àti làásìgbò táwọn ti ná lórí ọ̀rẹ́bìnrin ọ̀hún nígbà tí wọ́n gbìyànjú láti padà lọ ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ gangan fúnra rẹ̀ ó ní ọwọ́ bà wọ́n mẹ́tẹ̀ẹ̀ta náà nínú àlàyé Bright Edafe ó ní àwọn ènìyàn náà tà wọ́n lólobó pé àwọn ń ṣe bẹ́ẹ̀ fura sí àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún o níbi táwọn agbófinró ní olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá tán ti dọdẹ wọn tó sì fi páńpẹ́ òfin mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wàyí o amẹ́ẹ̀ta náà ti wà ní gbàgà àtìmọ́lé báyìí níbi tí Josephine Ade tó ti ní ìwádìí ń tẹ̀síwájú lẹ́yìn táwọn báyìí ti ṣe ìwádìí àwọn tó fojú hàn tán àwọn yóò kọjú gbogbo wọn sílé ẹjọ́ ni. Ìrètí wa kọ́lé yìí ti ń ṣẹlẹ̀ sí wa yìí o ìgbádùn la wá sílẹ̀ yìí wá ṣùgbọ́n ìrètí ti sọnù báyìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì tán ṣe àtìpó lọ sí orílẹ̀-èdè Canada ọ̀nà lọ́gùn ọ̀rọ̀ náà síta. Arábìnrin tí ó pe orúkọ ara rẹ̀ ní Sinmi àti ọ̀dọ́kùnrin kan tí ń jẹ́ Peter ó ní wọ́n mà ti sọ ohun tí ojú wọn rí ní àtìpó ìyún orílẹ̀-èdè Canada tí wọ́n wà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé ìyún látẹnu ẹni tó jẹ́ Sinmi ọ̀hún ó sọ dímọ̀ wípé ọ̀wọ́n gógó ilé
àti okòwò tó ń dágbálé òun ló ṣe bẹ́ẹ̀ tó jẹun kulẹ̀ ní Toronto tí ń ṣe orílẹ̀-èdè ọ̀hún. Nínú àlàyé tí Sinmi ṣe, ó sọ dímọ̀ wípé òun ló ń fúnra ara òun tó ń wá sí orílẹ̀-èdè Canada láti wá tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ òun. Ó ní ṣùgbọ́n ohun tó ń rò kọ́ ni ní tí òun bá, torí wípé ohun gbogbo ló ti di ọ̀wọ́n gógó fún àwọn ní ibi tí òun wà yìí tí ń ṣe Toronto. Ó ní láti lè wá ilé tí òun yóò gbé àbí ibi tí yóò sùn ó di ọ̀wọ́n gógó, torí pé gbogbo ẹ̀ ló di ní tó ti gbówó lérí. Ó tún sọ dímọ̀ pé okòwò tí òun kówó lé òun ló máa tún jẹun kulẹ̀, èyí tí kò jẹ́ kí òun ní ìrètí kankan nípa pé bóun ṣe sá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìfúnpinpin tí ń bóun jà. Ó ní ó tún ṣe bẹ́ẹ̀ kojú òun ní orílẹ̀-èdè Canada yìí nígbà tí Peter tó náà yóò máa sọ ẹ̀dùn ọkàn tiẹ̀ náà. Ó sọ dímọ̀ pé nínú oṣù kejìlá ọdún 2023 òun lòún ti wà ní orílẹ̀-èdè òun o, èyí tó jẹ́ wípé ìwé ló náà wá kà ní orílẹ̀-èdè náà nínú ètò sọ dímọ̀ pé bàbá tó bí òun ló ń ṣe àtìlẹ́yìn tó sì ń kówó fún òun láti jẹ́ kí òun tẹ̀síwájú nínú ẹ̀kọ́ òun. Ó ní ṣùgbọ́n ní ọdún tá a lò sẹ́yìn yìí tí ń sọ ọdún 2024, ó ní bàbá òun ló ṣe bẹ́ẹ̀ tó kàárẹ̀ lẹ́ni tí àìsàn rọpárọsẹ̀ tó dé bá tí kò sì jẹ́ kó ní àǹfààní láti lè kó owó fún òun láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́. Oníṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe wò mí, àánú ni mo nílò, ìrànlọ́wọ́ yín ni kẹ́ ẹ ṣe fún mi, torí pé bóun ṣe wà yìí ara ni ọ̀tá òun, kò sí jíjẹ kò sí mímu, agídí ti pátìkúùkù ló sì fi ń gbélé ayé ní orílẹ̀-èdè Canada. Ohun tí mo rò kọ́ yìí o, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ dìde kẹ́ ẹ ṣùgbà wà ní ariwo tí àwọn méjèèjì tí wọ́n pa síta báyìí. Ẹ̀mí bọ́ ọ̀pọ̀ ilé náà ṣe bẹ́ẹ̀ tán dáná sun nínú ìkọlù ìjà tó wáyé láàrin ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ebonyi. Abúlé tí wọ́n pè ní Ndi Eguzu Agalegu Omege tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ikwo àti abúlé Nkuwi Iyima ní ìpínlẹ̀ Ebonyi náà. Ó ní àwọn méjèèjì jọ gbé pẹ́rẹ́gì ìjà kaná nínú ìtàn ti sọdúnmọ̀ wípé ẹ̀mí ènìyàn kan ló ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ tó sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ènìyàn ní ìlú méjèèjì. Nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi Joshua Nkandu, ó mọ̀ ṣe ní àlàyé, ó sọ di mímọ̀ wípé ìjà òun ni ó ṣẹlẹ̀ látàrí awuyewuye àti làásìgbò tó bẹ́ sílẹ̀ láàrin ọ̀dọ́ làǹgbà méjì nínú èyí tí ọ̀dọ́ ìlú Ndi Eguzu yìí tó ti ṣe bẹ́ẹ̀ tó ti gún ọ̀dọ́ ìlú kejì tí a pe orúkọ rẹ̀ ní Nkuwiyima tó ti gún ní ọ̀bẹ pa, nínú tí àwọn ọ̀dọ́ ìlú náà tán ti túyàyà pẹ̀lú ìbínú táwọn náà sì lọ ṣe ìkọlù sí ìlú kejì níbi tá ti sọ dímọ̀ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn kan tán sì tún dáná sun ọ̀gọ̀rọ̀ ilé. Wọ́n ní ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tó ṣekú pa ènìyàn tó gúnyàn lọ́bẹ nígbà àkọ́kọ́ ó ti wà ní akóló àwọn agbófinró báyìí, ṣùgbọ́n nínú àlàyé olùgbé ìlú ọ̀hún tó tún yàtọ̀ sí ti alukoro iléeṣẹ́ ọlọ́pàá, òun ṣe ní àlàyé pé ìjà náà ló ti bẹ̀rẹ̀ láti inú oṣù kọkànlá ọdún 2024 pẹ̀lú bí wọ́n ṣe fi ẹ̀sùn kan ìlú tá a pè ní Ndi Eguzu yìí wípé wọ́n ṣe bẹ́ẹ̀ ní ìbálòpọ̀ túláàsì pẹ̀lú ọmọ ìlú Nkuwiyima tí wọ́n sì fipá bá arábìnrin kan láti ìlú ọ̀hún tán fipá bá aláṣepọ̀ tó fi kú mọ́ wọn ní abẹ́, tá sì tún ṣe bẹ́ẹ̀ tán sin òkú rẹ̀ ní mọ̀ńkẹ́lẹ́. ètò ni ó ti dá wàhálà náà sílẹ̀ láti inú oṣù kọkànlá kí ó tó wá di pé ọ̀rọ̀ náà tún tẹ̀síwájú tó ń di ìrántó báyìí. àmọ́ ṣá o, Joshua Nkandu alukoro ni àwọn ti kó àwọn agbófinró sí ìlú méjèèjì o níbi tí wọ́n ti ń mójútó àlàáfíà ní ìlú ọ̀hún láti lè jẹ́ kí ó máa tẹ̀síwájú kó máa jọba sí i. Orí kó àlùfáà ńlá kan tó máa ń ṣe wáàsí ṣe àtakò Bello Turji lórí iṣẹ́ ọwọ́ rẹ̀ èyí tí ó ń ṣe káàkiri ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí bá ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àlùfáà ọ̀hún ní ilé rẹ̀. Àlùfáà ńlá kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sheikh Muritala Asada èyí tó ń gbé ní ìpínlẹ̀ Sokoto ọ̀hún, ó ní wọ́n sọ dímọ̀ wípé àwọn agbésùmọ̀mí agbébọn wọ́n ṣe ìkọlù sí i ní ilé rẹ̀ mọ́júmọ́ ọjọ́ ìṣẹ́gun tá a lò sẹ́yìn. Nínú àlàyé ẹni tó jẹ́ ọ̀rẹ́ àlùfáà náà Musa Lukuwa èyí tó ṣe lórí lásìkò tí ń ṣe wáàsí Jímọ̀ ní ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn yìí, ó sọ dímọ̀ wípé ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ pé àlùfáà ọ̀hún Sheikh Muritala òun náà láǹfààní láti gba ìbọn ìléwọ́ yún tààràtààrà láti ọwọ́ ìjọba tó sì yọ̀ǹda rẹ̀ fún un. Ó ní bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ní táwọn wí ìkọ́ni àbá máa wí nígbà tó ní àwọn agbésùmọ̀mí agbébọn ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tán fo orí fèrèsé
orí fẹ́ǹsì arákùnrin ọ̀hún àlùfáà náà náà fò wọlé tán sì lọ rè ṣí géètì fún àwọn agbésùmọ̀mí tó kù nínú ètí wọn fi wọlé bíbà ó ní ṣùgbọ́n gbogbo bá ṣe ń ṣe yìí níṣe ni Sheikh Muritala ló ń wo lílọ bíbọ̀ àwọn agbésùmọ̀mí ọ̀hún láti inú CCTV kámẹ́rà ní inú ilé rẹ̀ níbi tó ti ṣe bẹ́ẹ̀ tó ti gbébọn jáde tó sì yìnbọn náà sáwọn ènìyàn ọ̀hún ní takòtakò bá ṣe gbúrò ìbọn báyìí ìfẹ́ àfẹ́wé àwọn oníṣẹ́ láabi yìí náà wọ́n bá júbà ìhòòrò tí wọ́n sì pa gbogbo iṣẹ́ burúkú tí wọ́n fẹ́ wá jẹ́ náà tán pàtì nígbà tí Musa Lòkúwà tí ó mọ̀ ṣe ní àlàyé oníṣẹ́ Muritala Àsàdá ó ní ó ti jingiri lẹ́ni tó ní wáàsí rẹ̀ ó máa ń jó Bello Turji lára látàrí wípé ó máa ń fi àwọn ọ̀rọ̀ gbígbóná ó máa fi ń bọ́ Bello Turji lórí iṣẹ́ burúkú àti ìwà ìgbésùmọ̀mí èyí tí Bello Turji tó yàn láàyò ní gbogbo ìpínlẹ̀ Sokoto nínú ìtàn ti sọ dímọ̀ pé láti ọdún tá a lò sẹ́yìn yìí ó ní Bello Turji ti ń dúnkokò mọ́ ẹ̀mí àfà ọ̀hún èyí tí wọ́n ní ó ta àfà náà lólobó láti lọ rè gba ìbọn láti ọwọ́ ìjọba tó fi ń dáàbò bo ara rẹ̀ èyí tó sì ní ó ṣe àǹfààní fún àlùfáà náà lásìkò tí àwọn agbésùmọ̀mí agbébọn tó fẹ́ wá ṣe ìkọlù sí ní ilé rẹ̀. arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gbiná jẹ lásìkò tó fẹ́ jí kébù tú sálọ ní ìpínlẹ̀ Adamawa kì í ṣe ìròyìn mọ́ pẹ̀lú àwọn adigunjalè tàbí ká ní alọ́kólóńkígbe tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń jí wáyà iná ìjọba káàkiri ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Adamawa ó ní òkété ti ṣe bẹ́ẹ̀ tó ti bórù mọ́ arákùnrin èyí tí wọn kò tí ì mọ orúkọ rẹ̀ lásìkò tàbí kó ìròyìn jọ tó ti bórù mọ́ lọ́wọ́ tákàrà sì tú sépo nígbà tí àwọn ẹmẹ̀wà rẹ̀ tán jọ hùwà burúkú náà táwọn náà bẹ́ẹ̀ sẹ́ wọn sọ̀rọ̀ tán ṣe bẹ́ẹ̀ jùbẹ́ ìhòòrò lẹ́yìn tí àṣírí ọ̀rọ̀ tú gẹ́gẹ́ bí àlàyé Sulaiman Nguroje ó ní arákùnrin ọ̀hún ó ní wọ́n lọ rè jí kébù ara tiransifọ́mà tí ń múná wá lásìkò tí àwọn ènìyàn tí wọ́n ti sùn nínú ètò wọn ni wọ́n tanná máwọn wọ́n tanná mọ́ àwọn adigunjalè náà lẹ́nu èyí tí arákùnrin ọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ ṣúná tó sì jóná gbúgbú ní ìdí tiransifọ́mà náà lásìkò tí ó jóná yìí níṣe ni àwọn ẹmẹ̀wà rẹ̀ tó kù náà bá ṣe bẹ́ẹ̀ bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tán júbà ìhòòrò wọn ni wọ́n rí oríṣiríṣi àwọn kébù wáyà èyí tí wọ́n ti jí kó tó wà nínú àpò tí wọ́n láǹfààní àti gbé lọ́mọ látàrí ikú tí ẹnìkan láàrin wọn tó ti kú báyìí. Sulaiman Nguroje ó ní àwọn ti lọ gbé arákùnrin náà lọ sí ilé ìgbókùpamọ́sí o tí ìwádìí sì ń lọ lórí ọ̀rọ̀ ọ̀hún. ṣebí kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun náà lọ́bẹ̀ oge mọ̀ọ́dẹ̀mọ́gẹ̀ fìlà gèlè kò gbọ́dọ̀ kọjá ìpéǹpéjú tó bá ti kọjá bẹ́ẹ̀ ìyá wa sí òsì nǹkan bàbá sálàáfíà lẹ́wà òní wọn mọ̀ ìbìlì léèrè ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí oníyanṣe ọlọ́kàṣe ẹni tí ẹ bá wa jẹ́ ẹ kú ìbínú ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mọ wá sójú mọ́ màwòrán àti tí ìgbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè ǹjẹ́ títí di ìgbà tèmi ó padà máa fún wa ní ìròyìn mi ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ ló kọ́ tèmi jẹ́ ó dàbọ̀ fún tásìkò yìí.